ọpẹ́ o ọlọ́pàá ti dóòlà àwọn tí wọ́n jí gbé nípínlẹ̀ Kwara. Mẹ́ta nínú àwọn èèyàn márùn-ún tí wọ́n jí gbé ní agbègbè kan nípínlẹ̀ Kwara ni àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti gbà padà báyìí. Méjì lára àwọn tí orí kó yọ ọ̀hún ni Fatima Wasiu àti Kudus Wasiu. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adétún Ejire Adéyẹmí sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan láìpẹ́ yìí ní ìlú Ìlọrin tí ṣe olú ìlú ìpínlẹ̀ náà. Ó ní àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá kò tí ì sinmi láti rí àwọn méjì tó kù gbà padà láì farapa kí wọ́n sì fi páńpẹ́ òfin gbé àwọn ajínigbé ọ̀hún. Ó sọ síwájú pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ lọ́jọ́ àìkú Sunday nígbà tí àwọn agbébọn ya wọ agbègbè Igbónlá, ṣùgbọ́n kò pẹ́ tí wọ́n fi tó àwọn létí ní àwọn gbéra tán táwọn sáré lọ síbẹ̀ ní wàrà ṣèṣà pẹ̀lú àwọn ọmọ iléeṣẹ́ ológun mìíràn. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Adékẹ́mi Òjó ti wá ké sí àwọn aráàlú láti túbọ̀ jẹ́ ojúlàlá kànfin sọ̀rí kí wọ́n sì máa rìn tìfura láti tọwọ́ àwọn ìṣẹ̀lẹ̀ búburú yìí bọ́lẹ̀.